àgbà òye ẹ̀yin àgbà tẹ́ bá rí pé àṣẹyìn ẹ má rojọ́ wá síbi tó ṣòro ọmọ yín la jẹ́ ọgbọ́n òde ìkan. ọmọ yín la jẹ́ ọgbọ́n òde bí kan ọmọ yín la jẹ́ ọgbọ́n òde bí kan. ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Kolawole One Entertainment ẹ máa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìṣítí láàrin ìṣẹ́jú méjì pẹ̀lú èmi ọmọ yín Kolawole Ajala ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí. ìwọ olùgbọ́ mi lóbìnrin ọ̀rọ̀ àlùfáà yín ló gbé mi wá o ṣe bí àlàyé lásán ló ṣe fún àfáà yín bí ìkọ̀ ò ṣe lọ déédéé mọ́ bí ọjà tí ìwọ ń tà ò ṣe yá bíi ti tẹ́lẹ̀ mọ́. ǹjẹ́ ìwọ ṣe feasibility study báwo ni relationship rẹ pẹ̀lú àwọn oníbàárà rẹ kí ló fà á tí ọjà fi ń yá tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ tí ọjà ò fi yá mọ́. ǹjẹ́ ìwọ ṣe àṣàrò yìí kí o tó rojọ́ fún àfáà rẹ a ò ní ìgbésẹ̀ tó gbé ò dá o ṣe bó o fẹ́ kó bá ẹ̀bẹ̀ Ọlọ́run ọba ni kí wọ́n sì bá ìfọ̀rọ̀ rẹ sínú àdúrà èwo ni lọ ra igbá wá lọ ra àwo wá lọ ra kankan ìbílẹ̀ wá àti ọṣẹ dúdú pẹ̀lú bíléèdì tuntun kí ni gbẹ́rẹ́ sísí méjì sójú ara ní ṣe pẹ̀lú ọjà rẹ tí ò yá o àbí ti bí nìwọ ń tà ní kí ló dé tí àfáà rẹ lòun máa bá ìsín gbẹ́rẹ́ sójú ara rẹ lórí pé ọjà rẹ ò yá ìgbà tí àfáà rẹ yóò tún parí ọ̀rọ̀ ó lò gbọ́dọ̀ rí ọkùnrin tí ó bá ẹ lájọṣepọ̀ láàrin wákàtí mẹ́rin kó o má bàa filẹ̀ bora bí aṣọ àfa oníjìbìtì ta ni ó gbọ́dọ̀ ọkù rẹ̀ tí ó máa dùn ó sì mọ̀ yín pé ọkọ rẹ̀ ò sí nítòsí oní tí ò bá ní kọ̀ kó o bá lájọṣepọ̀ ṣe bóun tó o fẹ́ ṣe nìyẹn ìwọ àfa òpùrọ́ olè oníjìbìtì kà á dáa fún ọ rántí pé ìwọ náà bí ó bá wá yá wàá nọmọ tí wọn ò yàn kò yanjú a máa wá pariwo aláwù kí ló dé àwọn ọmọ tèmi wá rí báyìí àdàbí tí ń bá bàtọ́ ọmọ làkejì jẹ́ o ò bá jẹ́ o òun tún tọmọ làkejì yìí ṣe ni ò jẹ́ jáwọ́ kó o tèrò ara rẹ pa kí ìwọ náà jáwọ́ nú ìrìn òṣì tó ń rìn kí ẹ̀yin náà jáwọ́ nú èrò búburú ẹ jẹ́ kí n dá dúró báyìí Kolawole Ajala ló kọ mi ẹjọ́ ọ̀tá lẹ́yìn fẹ́ fi sùn wá kábàáyín kọ lẹ́tà ọ̀rọ̀ sí ẹ pè mí sórí 09075747935 09075747935 Kolawole One Entertainment ẹ láìkí péjì mi lórí Facebook ẹ fọ́lọ̀ mi lórí Instagram Twitter ẹ subscribe sórí YouTube channel mi àṣeyè la ó máa ṣe o.